mọ̀ṣáàlà àǹtí Ájára ọlọ́run kó bá wa foríjì ní ìlú Kẹ́ńyà ni mo wà báyìí tí mò ń gbọ́ pé àǹtí Ájára ti padà kú. So on my way coming back from Tanzania, so mo ní stopover ní Kẹ́ńyà, mo bá fídíò ẹ̀ pàdé pé àǹtí Ájára ti padà kú. Èmi ti mọ̀ pé wọ́n máa kú tẹ́lẹ̀, àwọn ẹbí ẹ̀ náà dẹ̀ ti mọ̀ pé wọ́n máa kú torí pé wọ́n padà get back sí mi. Ìyẹn nígbà tí mo drop fídíò tí mo ní mo fẹ́ mọ situation health wọn, àwọn ẹbí wọn get back sí mi. Ṣùgbọ́n nígbà tó. ẹ̀yin èèyàn wa ṣe máa fún yín láǹfààní láti wo èyí tó kù ṣùgbọ́n kí ẹ tún tẹ̀síwájú ẹgbọ́n nǹkan tí bàbá yìí àáfàá aláàjì yìí tí ó sọ nípa arábìnrin tó ṣolóògbé lánàá tó dolóògbé lánàá Ájára, àwọn ọ̀rọ̀ tí ó sọ nípa Ájára. ẹ̀yin èèyàn wa ó yá ẹ jẹ́ ká fún yín ní èyí tó kù láti wò báyìí. ó máa get back sí mi, ó ti wà ní ICU tá a mọ̀ pé kò lè ṣe kí ni, kò lè yé torí pé percent tó wà is like bóyá 83, òun ni percent tó ṣe kí ni tó wà bí 81. So a kàn ń retí pé kò sí ní tọ́lọ́run ò lè ṣe, ọlọ́run lè dóòlà ẹ̀mí ẹ̀, ṣùgbọ́n àwọn tí wọ́n sábà ń irú ẹ̀ bí 1% nínú 100 ni tó bá dẹ̀ gbé wọn kúrò ní outside country, ìyẹn náà country tá a wà ní Nàìjíríà. Ṣé ẹ rí àìsàn tó pa àǹtí Ájára liver, òun náà ni àìsàn tó fẹ́ burú jù nínú gbogbo àìsàn tó yára pààyàn torí pé tí liver ń control is more than 500 essential function in the body, òun ni liver ń control lu ara. Òun ló fi já sí pé gbogbo ẹni tó bá ní liver problem, bóyá fatty liver, bóyá liver disease, àfi kó tètè mójútó torí bí liver yìí bá ti yọnu, kidney máa yọnu, heart máa yọnu. Yes, ìyẹn ló fi já sí pé in tó pa àǹtí Ájára in tó lágbára ni. But ibi tí mò ń lọ nìyí, ó ṣeé ṣe àbí pé ó dá mi lójú pé àǹtí yẹn ò mọ̀ pé òun ní àìsàn liver tẹ́lẹ̀, ọ̀ǹtìgbà tó lóyún ló tó mọ̀ pé òun ní àìsàn liver. Ló fi dá ká máa ṣe medical check-up ní gbogbo ìgbà. Ẹ jẹ́ ká máa ṣe medical check-up torí ká pé àǹtí Ájára bá ti mọ̀ pé òun ní àìsàn liver ni kò bá ti mójútó along the line kó tó lóyún. Ṣùgbọ́n ìgbà tó lóyún ló discover pé òun ní liver problem. Àti iye irú nǹkan báyẹn ọwọ́ Ọlọ́run ló ṣe kí ni, ọwọ́ Ọlọ́run ló wà. So best place tó yẹ kó gbé lọ náà níbi tí wọ́n ti gbé lọ yẹn. But ìgbà tó máa padà get back ṣáwà a ti mọ̀ pé kò lè yé, apps ò lè ṣiṣẹ́ kankan bẹ̀ torí medical náà ò ní kankan tó lè ṣe bẹ̀ torí pé ó ti wà ní ICU. Wọ́n ọ̀dẹ̀ gbọ́dọ̀ yọ stíjì yẹn náà, tó bá ti yọ stíjì kò lè 10 minutes tá a ṣe kí ni tá a fi kú. So mo kàn láti jáde sílé ìkẹ́lẹ́ mọ̀ páwọn ẹbí wọn get back sí mi, àjọ sọ̀rọ̀ dáadáa tí a ti mọ̀ pé kò ní ṣe kí ni, kò lè yé. Kódà tó bá gbé travel out of the country, ó wà ní 10%, bóyá ló lè ṣe kí ni, ló lè yé. May our soul continue rest in perfect peace. Ọlọ́run kó máa foríjì, àláwọ̀ máa mi àtẹ̀mí àtẹ̀yìn náà, ọlọ́run kó dẹ́mi wá sí o, kó má fi kankan ṣe àlàáfíà wa. Tó bá láìsàn liver disease, liver problem, fatty liver, tètè lọ wo péjì wa o, ó wà ń bẹ o, jára ẹ o, a ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Masha Allah la quwwata illa billah.